agbábọ́ọ̀lù supereagles nígbà kan rí Nwosu Dágbére Fáyé. Agbábọ́ọ̀lù supereagles nígbà kan rí Nwosu ó ti kílẹ̀ ayé yìí kó dìgbà ó ṣe. Akẹgbẹ́ rẹ̀ Ṣẹ́gun Ọdẹ́gbàmí ìmọ̀ ló máa fi ìkéde ikú àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù ọ̀hún òmọ̀ ló máa fi léde ní ọjọ́ àbámẹ́ta sátidé. Ọdẹ́gbàmí sọ wípé ikú olóògbé náà ó máa wáyé lẹ́yìn tó bá àìsàn kan fínra fún odidi ọjọ́ 5 gbáko. Nínú ìkéde náà, Ọdẹ́gbàmí sọ wípé lẹ́yìn tó ti bá àìsàn náà fínra fún odidi ọjọ́ 5 ní ilé ìwòsàn, ẹni tí mo máa ń pè ní youngest millionaire ó ti fi ayé sílẹ̀ ní aago 4 àárọ̀ òní ní ilé ìwòsàn fáìtì ìpínlẹ̀ Èkó, níbi tó ti wà ní ẹsẹ̀ káyé ẹsẹ̀ kọrun láti ọjọ́rú Wednesday. Ọdẹ́gbàmí ní pẹ̀lú ọgbẹ́ ọkàn ń lòún fi kéde ikú olóògbé ọ̀hún. Lẹ́yìn náà ìmọ̀ ló máa gbàdúrà pé kí Elédùà kó máa tẹ́ sí afẹ́fẹ́ rere. Nwosu ó máa wà lára àwọn tó kópa nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ Áfíríkà AFCON fún Nàìjíríà lọ́dún 1980. Lásìkò ìdíje náà lọ́dún 1980, Nwosu ìmọ̀ ló máa kéré jùlọ nínú gbogbo àwọn agbábọ́ọ̀lù tó máa ṣojú Nàìjíríà. Ikú Nwosu yìí ìmọ̀ ló máa ń wáyé o lẹ́yìn ọjọ́ díẹ̀ tí olùkọ́ni Super Eagles tẹ́lẹ̀ Adégbóyè Onígbìndé tó náà jáde láyé. Onígbìndé ìmọ̀ ló máa kó àwọn agbábọ́ọ̀lù Super Eagles lọ sí ìdíje ife ẹ̀yẹ àgbáyé FIFA World Cup tó máa wáyé ní Japan àti South Korea lọ́dún 2002. Nwosu àti Onígbìndé ó kó ipa ribiribi nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní Nàìjíríà gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù Green Eagles lẹ́yìn ọdún 1980. Ẹni ọdún 62 ó ní Nwosu kó tó dágbére fáyé o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá tẹ́ sí afẹ́fẹ́ rere. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí a tẹ notification bell láti lè máa ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o. Àmín.